níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹ́ o, Ọlọ́run ní fẹ́ ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún gbọ́ ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́tì sí. Nínú ọ̀rọ̀ tí wọ́n ń bẹ lẹ́nu mi. Nínú ọ̀rọ̀ tí wọ́n ń bẹ lẹ́nu bàbá Maulana al-Mubarak. Bàbá wa Ṣázìlì. Bàbá Maulana Sheikh Ṣázìlì. Istaskaita liyabuba. Àbọ̀ mọ̀gàmọ̀gà wíwẹ̀ ni. Àbí gbàgbé tàbí rò yẹn. Ǹjẹ́ ẹ ṣe yìí? Ǹjẹ́ ṣe yìí? Àwọn ọmọ àfáà tí ń ṣe bẹ́ẹ̀ pọ̀ mọ́. Àwọn ọmọ àfáà tí ń ṣe bẹ́ẹ̀ pọ̀ mọ́. Agbádá ńlá tá a wọ̀ tá a sì sọ fún mọ́là wípé tó o bá fẹ́ sí orí imú sọ orílẹ̀-èdè mo ṣe ní ọwọ́ sẹ́sì yìí. Bẹ́ẹ̀ ni ọwọ́ sí. Ẹlòmíín ra aṣọ 30,000 wọ́n sì ṣiṣẹ́ 150 sí. Agbádá tá à ń wọ̀ kò jẹ́ àdámọ̀ wípé ẹnìkan wà tá a lè bọ̀wọ̀ mọ́. Ẹlòmíín wò pé ṣé èèyàn kan sì wà tí mo lè kúnlẹ̀ fún mọ́sá. Kọ́dà àwọn fi tèmi bú mi wọ́n ní bí mo ṣe ga tó bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn mi fi súnmọ́lẹ̀ wọ́n ní bí mi ṣe kọnù. Kọ́dà ìkan nínú ìgbà tí bàbá wa Amíru Jésù kú ìkan nínú àwọn àyànfẹ́ wa àfáwà Nàkíbùlẹ̀ Àṣíráfì ìgbà táyọ̀ di pé a lọ kí gbogbo àwọn ìyá tán sí wá sẹ́yìn tí àwọn náà wọ́n gbà wá lálejò púpọ̀ ńlọrin mẹ́rin tí wọ́n á sì mí dédì mọ́tò adédì mọ́tò tí mo tún pẹ́lẹ̀ Nàkíbùlẹ̀ Àṣíráfì ní ẹdún náà ẹ má bínú o kí ní ìṣe ọ̀rọ̀ ẹ̀yìn lọ́rùn báyìí ẹ sì sáré kúrú mo ní ẹ̀rọ dákun ní èyí máa ní mi là àti dúró kínkíyàn kí ni mo fẹ́ sọ ni pé tí a bá ti lè gbé agbádá wọ̀ nsìn. Tá a bá ti lè gbé agbádá wọ̀ nísìn. A rí ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ wípé ẹni sùúrù déédéé ipò àpọ́nlé tí wọ́n bá fẹ́ fún Àbíbù mùdírù ní wíwo déédéé àpọ́nlé tí wọ́n bá fún ẹ̀yìn àfa Àbíbù tó wà léfà ni déédéé ẹ̀ ló yẹ kí wọ́n fún òun náà ẹni ó gbà léfà ni wọ́n ti gbé lọ́dún 3 sí ìlú nìyẹn. Ṣé ẹ rí i pé ìmọ̀ wọn ara ò sí ń ta mọ́ ẹ̀ dánlò. Àwọn àfà tí wọ́n rólé àwọn bàbá yẹn ẹni tí ń rìn bẹ́yìn ti rìn yìí ò kò pọ̀ ẹ̀yà méjì wọn sọ pé kò sí kò pọ̀ mọ́. Ẹni tí ń rìn bí bàbá wa ṣe ká dámú tí ń rìn yìí irun wọn fẹ́ sáfẹ́rẹ́ ńlẹ̀ díẹ̀. Ó ti wọ́n bí irùngbọ̀n obìnrin. Ó ti wọ́n bí irùngbọ̀n obìnrin. Ibi tó ti pọ̀ tẹ́ ti lè rí ní ilẹ̀ Èkìtì. Ibi tó ti pọ̀ téèyàn ti lè rí kóbìnrin nírùngbọ̀n òun náà ni béèyàn bá délé Èkìtì lọ́hùn. Nígbà wọn sọ fún mi pé ẹni ẹ gbọ́dọ̀ wá ìjọra wá sí láì sálámà sí mi èèwọ̀ èmi yóò jókòó pọ̀ rí bóyá ẹ ti gbọ́ fìrífìrí mo sì mọ̀ pé ẹ ti gbọ́ torí wípé níbi àti ń yọ wí láti ń yọ gbọ́ a pàdé ní ọ̀dọ̀ àfa àgbà yìí mo pàdé àfa bàbá wa Sheikh Mas'ud Al-Ketuwi a pàdé lọ́dọ̀ àfa àgbà yìí Al-Allama Sheikh Misbahuddin Zaituni èèyàn làfà náà
èmi rè kọlu àwọn láyé èmi yé sì kọlu ìyàwó èèyàn ní kọlu mi èmi ò kọlu ṣètú nínú ò kọlu èmi náà wọ́n wá fẹ́ ṣe 25 years mo wá lọ wá dé yọjúmọ́ bàbá kẹtù wá ní wọ́n sọ fún àwọn náà sọ̀rọ̀ lọ́wọ́ wá ní ìyìn dá fáàmà rárá mo wá ní bẹ́ẹ̀ ni nígbà tọ́rọ̀ wá kàn mí mo wá ní bẹ́ẹ̀ ni ẹ̀ lè dá mi mọ̀ ní tí ò jẹ́ dá mi mọ̀ ní pé n ò tí ì bú yín rí. òun ni pé ẹ tí ì gbọ́ pé mo bú yín rí. abẹ́ gbọ́ kẹ́sẹ̀ tèmi gbà pé mo bú yín. abẹ́ gbọ́ kẹ́sẹ̀ tèmi gbà pé mo bú yín. ẹ má wá bí tí yín nìkan kọ́ èmi àfáàkiri jà ó dá ẹ̀yin tèmi náà tí ẹ jẹ́ sáàzàlì lápapọ̀ ẹ ti gbọ́ kẹ́sẹ̀ tí wọ́n lé mi àfáàkàn mi jà rí. ṣé álíkà mi nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ lórí social media ẹ gbọ́ bí tí ní fèsì fẹ́ nìkan èmi ò tí ẹmọ tí ò fi fèsì ẹni tó bá máa kí ó ní wọn fèsì ìyìn máyìn tí wá lè jẹ́ ìyìn ó bú ẹ̀kọ́ bá mi náà mo ní tó bá yẹ pé mo ti bú yín rí ni ọba ẹgbẹ́ àwọn ti bú yín rí mo láwọn èèyàn mi tí wọ́n dúró yìí wọ́n ti mú kẹ́sẹ̀tì wá pé ọ̀pọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń tẹ̀lé yìí wọ́n ti mú kẹ́sẹ̀tì wá bá yín. mo ní àmọ́ Ọláwùmí ò kọ́ abáhùn àmọ́ bàbá wa Ọláwùmí ò kọ́ wa bá ní. irin tẹ́ẹ̀rì yìí bàbá Ọláwùmí ní máa ń rìn bẹ́ẹ̀. Bàbá wa Ọláwùmí rahimahullah àwọn ni wọ́n rìn bẹ́ẹ̀. Tí wọ́n bá pe Ọláwùmí wá sí. Bàbá wa Ọláwùmí ní wá sí. Ọmọ kéwù wọn tó wà ń bẹ̀. Ọmọ kéwù wọn tí ń bẹ ládùúgbò ni. Wọ́n wà ní kó yọjú sáwọn. Wọ́n wà ní kó yọjú sáwọn. Wọ́n pè mí ní Kétu. Wọ́n pè mí ní Kétu. Ṣé kí n wá? Ṣé kí n wá? Ó lè jẹ́ ara àwọn nínú àwọn àfùwájú tó ti lọ bí alifawjul khamis athanawiyun ní o tó kéré pátápátá àwọn ní iṣẹ́ kí n wá torí wọ́n làáfà aládùúgbò wọn yìí tó bá pè mí fún wọn ni ó pè mí kí ló dé tí wà wọ́n láwọn èèyàn mọ̀ pé Mahmudu wọn ò bí ìyá rẹ̀ dà yóò wá oní òkọ mi ní tí wọ́n wí bàbá gbáyì níjọ́ àwọn àfà àbádìí á pè wọ́n. Jọ́jọ́ àwọn arábìtọ̀ Bádíà tọ́gbẹ́ bàbá Mọ̀lánà Muhammad Sa'id. Àfà Sa'adallahi Yahya ń bẹ láyé ńgbà náà. Sheikh Sa'adallahi Yahya ń bẹ láyé ńgbà náà. Bàbá wa ní Amadu yọjú sí mi, mo débẹ̀ wọ́n tọ̀. Àwọn arábìtọ̀ àwọn àfà pè mí, ṣé kí n wá? Ṣé kẹ wá bò? Múlẹ̀ ti ṣe tán. Èrò ló ṣe kàn wọ́n Ọláwùmí. Mo wá náà mo ní ṣé wá rí mọ́tò tí yẹn wọ́n gbé wá? Mọ́tò tèmi rẹ̀ lò ìgbà náà ní lo fíbùtù blue báyìí mo wá ní wọn lọ fi gbé wọn lé àwa ṣe gbogbo àwa tá a wá jẹ́ kìrìjì dárù ní Bádíà yìí pátá àwa ṣètò gbogbo àwọn ọmọ kéwù àtàwọn ọmọ tèmi náà tí wọ́n rìn náà jẹ́ ọmọ kéwù àwa kọ́ wọ́jọ́ àwa tò ní títì láti bẹ̀rù bí ìgbà tí pírẹsidẹ̀ntì wọlé bọ̀ sẹ́ni ó kù sáàtà kí bàbá Ọláwùmí dé ojú agbó báyìí sáàdù dúró lẹ́gbẹ̀ẹ́ kan bí ọdúnlé èmi náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan àwọn òjì àdé èèyàn dún wájú wa ò àìmọ́kọ̀ àrógà àwọn aláwọ̀ kẹ́ ẹ̀ babaláwo ni wá ní sáàdù náà bá yàn láàfíà sáàdù ní àbá àmàdù àfá rẹ̀ láàkì fáàrí mo ní sáàdù babalẹ́ lọ ń bú wọ́n ní mo ti gbọ́ tí bí ṣe ń bú mi náà kọ́lọ̀ máa kẹ́ sáàdù náà kó kẹ́ babaláwo mi ò sọ wípé mò ń bọ̀ ládùúgbò yìí Ọlọ́run mi ó sọ pé yìí ń bà ládùúgbò yìí. Èyí tẹ́ wá ṣe yìí. Èyí tẹ́ wá ṣe yìí. Kì í sọ̀rọ̀ ní. Kì í sọ̀rọ̀ ní. Bàbá tó bí yín. Bàbá tó bí yín. Tí wọ́n bá níta ni mo kọ́pì. Àwọn bàbá Mọ̀lánà Mubarak. Àbá kẹ́kẹ́ dà. Wọ́n ní tó bá níta Àbá kẹ́kẹ́ o. làwọn bí lójú ọ̀nà dáwà yìí. Torí mo ra ilẹ̀ ilé kí ó ní 82. Bàbá Ọláwùmí wá ní kí n lọ fẹ́ fi kọ́ mo ní wò tí mọ wọn ní ó yà lọ bẹ̀rẹ̀ wá sí máa tó àga wá sí èèyàn gbọ́ wọn ò gbọ́ wọn máa ṣe èso tó bá yá àwọn èèyàn ò rí ọ fẹ̀rẹ̀ṣà ń bẹ fún Ọláwùmí gbogbo tó yí ló ṣe máa lọ ṣe gbọ́ àwọn èèyàn ò rí ọ ibẹ̀ nílò tí owó tó fi kọ bí mo ṣe wá fẹ́ bẹ̀rẹ̀ wá sí ìwárí àfáà kan tí mo lè kọpíáràkà rẹ̀ mo kọpíáràkà bàbá Ọláwùmí nípa ọ̀rọ̀ sísọ ṣe wá rí èyí tí mo wá fọba lé haraka bàbá wa
Sheikh Ali Shadali Sambo kódà kí n tó bẹ̀rẹ̀ wákà yìí tí gbogbo ayé ń gbé kí táwọn mi ò sọ wípé èmi mo dá wákà bàbá ni mo fi ṣe wáàsí fún odidi ọdún 10 Ọlọ́run á wọlá náfìlà tí mo ṣe torí mo wà ní hajj Mákà mi àkọ́kọ́ lọ mo wà ní hajj ni mo gbọ́ pé bàbá kan ṣaláìsí wọ́n á ní wọ́ Ọlọ́run ẹni yìí o oromode mo fi ṣe náfìlà yìí bá ń kẹ́ wọn gbogbo ìgbà náà kódà tí máa fẹ́ kìlọ̀ ó dá ewu kan tí mo fi kìlọ̀ fún obìnrin àwọn obìnrin tí wọ́n ti gbẹ̀wò ní ọwọ́ gbàsòkòtò lọ́wọ́ ọkọ tí wọ́n máa ní kọ́ máa fún ọmọ ní fídà ó di ẹ mọ̀ pé sígà bàbá yín ni oríkè lẹ́wà obìnrin ẹ̀dá bí lónìí irọ́ ẹ̀mọ́ bá ti mọ̀ oríkè lẹ́wà obìnrin ẹ̀jẹ̀ wà ó pẹ̀lú ìwà oríkè lẹ́wà obìnrin ẹ̀jẹ̀ wà ó pẹ̀lú ìwà ẹ̀jẹ̀ kí wà kó pẹ̀lú ẹwà kọ́ máa ti ẹbí létí bẹ̀ ké sóríire ta ló ní ohun torí wípé ẹ bá mi fọ́ọ̀mà ní napín ọkọ̀ nígbà ríhun ẹ bá mi fọ́ọ̀mà ní ìfìdá orí ibú àtàgbà kò ní yọrí sí báàrí tanu torí buhuru mélòó ni buhuru 16 tó bá ṣe ẹsà ti pé báàrí bàbá yìí nù nígbà tó dípò lé 83 tó lé ìjọba àwọn Buhari àti Babangida ó di yé wà dáwàkà àmọ́síwà sí àràmísì àmọ́síwà sí ìrọ̀lẹ́ Sunday ní mo ní wọ́n ti gbé ilé ayé ò ṣe é gbé alìkìyà àmọ́ ò ṣe sàgbà ẹ̀bẹ̀ lábẹ́ ló wà kó fọ́lá ṣàánú wa báàrí ta ni Ọlọ́run ọba aláṣẹ sàtì ọ̀gá àgbà kọ́dà ń bi àfáà Sáàdù fẹ́ràn bàbá dé àfáà Sáàdù ló sọ mí di ẹni tí ń lo tàánù kí ó ní bàbá náà máa lo tàánù kí tó ẹyọ kan tó wá ní bàbá ń lò ó wá gbìyànjú rẹ̀ ó lọ mọ́kàlẹ́ mẹ́ta ó sì ra 3 bọ̀ àmọ́ tí ìlú rẹ̀ àárọ̀ yìí ó ní wàláhì ó ní gbogbo kẹrẹ́ fi gbà fáṣá sí ẹ dákun tó lọ́dọ̀ ẹ máa lo ọ̀pá àfáà Sáàdù sì ra ọ̀pá dání láti bẹ̀rọ̀ káàbà ó dé tí mọ́kàdé báyìí làbúrò kan pè mí pé àáfà àti ra wọ́n ti bí ó ti ra ọ̀pá dé ẹ̀yin ló ra ọ̀pá náà fún mo débẹ̀ ó wá dìde ó wá ní ó yẹ tẹ́ báyìí ó ní ṣe rí tí n bá ń rí ẹ sígbọnlẹ̀ bí iṣẹ́ òṣàṣì lé ọ̀rọ̀ yìí náà máa ń jọrọ ẹ máa tẹ̀pá àwọn náà ń lo ọ̀pá mo ní nítorí ọlọ́wọ́ mi ń bẹ láyé kò tí ì lo ọ̀pá bàbá kókà ń bẹ láyé kò tí ì lo ṣé òmùsà bàtà kìló lò tí ì lo dákun ọ̀pá àwọn èèyàn ti wá bù mí lọ́pàá àṣìyàn ọ̀pá di méje lé àmọ́ mo padà bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ̀ ń wọlé àlùbáríkà gbogbo yìí tí n bá pé ọmọ 150 years kí n mọ̀ tẹ̀ pọ́ ọlá mo sì lè bẹ̀rẹ̀ tí fàárí náà lọ́la àmọ́ tí ò jẹ́ lónìí wípé àwọn tó fẹ́ kọ́pì mi pọ̀ bẹ́ẹ̀mi ṣe ṣerun mi láti kékeré ní gbogbo àwọn akéwì náà ṣerun wọ́n rò pé bẹ́ẹ̀ mo fi ìsinmi sí ni mo fẹ́ lo spectacle gíláàsì tẹ́ ń lò sí tí n bá ti lè fi sójú lónìí gbogbo ọmọ kéwì kọ́lá yìí tó wà ní wọ́n ti gbé ìjìlá yìí yóò lò tí n bá ti bẹ̀rẹ̀ pánsì àlébà ní kọ̀kọ́ rà ọlọ́run wá wọlá ayé ìgbà tá a fi kọ́pì bàbá. wá wọlá ayé ìgbà tá a fi kọ́pì bàbá Maulana Sheikh Ali Shazali. táàsì yé kọ́pì wọn. táàsì yé kọ́pì wọn. àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àṣé àbá kẹ́kẹ́ ẹ̀yin náà nìkan a dúpẹ́ fọ́ba tó paná ilé tó tún gbẹ̀yìn tán náà lé ọ̀hún padà Adamusa sí ilé
làlífà adúpẹ́ fọ́ba tó paná tó tún gbẹ̀yìn tán náà lè ọ̀hún padà Ádámù Ṣáṣílì làlífà wa. Ẹ wo àwọn Ṣàṣàlíyà bí wọ́n ṣe dá mi dára mi. Adúpẹ́ fọ́ba tó paná ilé ẹ̀wí bẹ́ẹ̀. Adúpẹ́ fọ́ba tó paná ilé. Tó tún gbẹ̀yìn tán náà lè ọ̀hún padà. Ó tún gbẹ̀yìn tán náà lè ọ̀hún padà. Ádámù Ṣáṣílì làlífà wa. Gbogbo ayé mọ bàbá yín sí àfá aládùúà. Masha Allah. Bí wọ́n bá fi ògùn ròyìn bàbá yín àràbù ni wọ́n mọ̀ kí bàbá yín ṣe tẹ̀sùbà. Àṣẹ tatajáfá junubuhum anil madaji'i. Tatajáfá junubuhum anil madaji'i. Nínú pọ́mọkéwù sì dáa àgbọ̀ nínú tàbí sí tó nínú àwọn ọmọ kí ó tí wọ́n kẹfí sí lọ́dọ̀ ṣe Adam àgbọ́ kí bàbá yín wà bẹ́ẹ̀. Tatajáfá junubuhum àwọn èèyàn mọ̀ ká wà anil madaji'i. ọmọ gbọ́dọ̀ àbá rí ìtàn ẹjẹ́ àfi àrọ́bá wà àrọ́bá sàgbà àtàrọ́bá o àtìtàn o àgbọ̀ yìí tí bàbá yín fi ṣe ṣe Adam tí bàbá yín tó bá rí tó fẹ́ dọ̀tí ṣe Adam bàbá yín ṣe tá àti kú bẹ́ẹ̀ bó bá kú eléyìí náà nínú kẹ́ẹ̀dì ṣe Ṣáṣàlí wà. Yad'una rabbahum khawfan wa tama'an. Àṣàdúrà tí bàbá wa Ṣáṣàlí ń ṣe níjọ́ kìíní bọ́lọ́hún o. Yad'una rabbahum khawfan wa tama'an. Bírú Àbíbù ṣe gbẹ̀yìn Ádámà jẹ́ ẹni tí ọmọ tí ó gbẹ̀yìn tèmi náà mo fọ́ máa rí. Yad'una rabbahum khawfan wa tama'an. Ìjọ wọn fi ń dára kà pẹ́rù bá Àbíbù ṣe gbẹ̀yìn Ádámà àwọn náà fẹ́ rú ẹ̀. Mo rò pé ń jọ́nà lọ́hùn ẹ̀ tí kọjá ọmọ 50 years. Allah. Wọ́n wá sunkún sọ́lọ̀ lọ́rùn. Yad'una rabbahum khawfan wa tama'an. Bí wọ́n ṣe wá ṣàdúrà tí wọ́n ṣe kálúwà lọ́kàrin. Wa mimma razaqnahum yunfiqun. Wọ́n àwá dúró wípé àfá àgbà ni àfá kìí ná. Bàbá wa ṣe Ṣáṣàlí. Wí kan. Radiyallahu ta'ala anhu. Wọ́n á kọ́ ọ̀yàn bí wọ́n ṣe tọrẹ. Masha Allah. Fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yuni. Àṣebàrá àdí wọn lọ́nà tọ́jú bàbá wa Ádámà sí pé Ṣáṣàlí iṣẹ́ rẹ̀ kan òṣòfò. Jaza'an bima. Má ukhfiya lahum. Fala ta'lamu. Àwa náà mọ̀. Ma ukhfiya lahum min qurrati a'yuni. Àbá kẹ́kẹ́ màsáàbì díẹ̀ ǹjẹ́ ọlúwo ń gbà náà ọ̀rùn pẹ̀lú ẹni tí ń bọ̀ ni. Àmọ̀ pé irú tó lọ tọ́jú ni tí ń bọ̀. Ukhfiya lahum min qurrati a'yuni. Ẹ wá gbé bàbá ní fọ́tò. Min qurrati a'yuni. Ẹ gbé bàbá ní rìn. Min qurrati a'yuni. Èmi ń wo fọ́tò yìí ni mò ń wo fídíò yìí ni ìyìn tó wà mà pé ẹ gbé bàbá tán nínú wà. Min qurrati a'yuni. Onílẹ̀jọ mi lójú pé bàbá yín lẹ́jọ́ yányá. Min qurrati a'yuni. Àṣé tó bá rí bẹ́ẹ̀. Bima kanu ya'malun. Ẹ sì jájọ kéwù yìí kó lè wó. Bima kanu ya'malun. Etí bàbá wa Aliyu Ṣáṣàlí Sambo ṣe kalẹ̀ ló jáde yìí o. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Ló jáde yìí o. Lakal fadilu. Ẹ dúpẹ́ fọ́lọ́run. Lakal fadilu. Ọlá lè ṣe o. Lakal fadilu. Nítorí kíná fábì máa dìlẹ̀ adìlẹ̀ wà ní òzíbúná nítorí kíná fábì máa dìlẹ̀ fọ́dìlẹ̀ wà ní òzíbúná fábì máa dìlẹ̀ adìlẹ̀ bọ́lọ̀ bá ní gbogbo tẹ́ ẹ ṣe wọn ò gbà. Lakal fadilu. lọ́dọ̀ rẹ̀ máa dìlẹ̀ adìlẹ̀ ni. Lakal fadilu. tó bá wá ní tọ́ ọ ṣe bọ́ ọ ṣe ń wí mo ti gbà. Lakal fadilu. fábì máa dìlẹ̀ fọ́dìlẹ̀ ó fi yẹn sọlá lórí ẹ ó fi yẹn dá ọlọ́lá ni lákàlì fọ́dílù ìtọ́ wa ṣe sílẹ̀ bàbá wa Aliyu Ṣáṣàlí Sambo pẹ̀lú bàbá wa Khalifa Sheikh Adam Ṣáṣàlí lákàlì fọ́dílù yá máa
bilimuhibbi talatufa. Àṣẹ́ni tó bá jẹ́ àyànfẹ́ ọlọ́run ọba máa ṣàánú ẹ̀ tán. Àyànfẹ́ ọlọ́run ni bàbá yìí. Ya man bilimuhibbi talatufa. Ló ṣe fi irú yìí pààrọ̀ ayé bàbá náà. Àìmọye irú wọn tó lọ táàrẹ ni tó lè gbé bẹ̀ mọ́. Ya man bilimuhibbi talatufa. Wọ́n padà fọ ọmọ kéwú díbẹ̀. Ya man bilimuhibbi talatufa. Àmọ́ yóò yí àgbẹ́sàgà nípa pé yóò sọ̀sọ́kúsọ nígbà tí èsè jẹ́ rẹ̀. Ya man bilimuhibbi talatufa. Lákàlì fọ́dìlù ìwọ náà. Lákàlì fọ́dìlù. Ẹ bá pariwo sàádà dáadáa. Lákàlì fọ́dìlù ya man bilimuhibbi talatufa. Ìwọ náà bàrà rí dúpẹ́ fún o. Wa bilwasili badali fasila ta'atufa. Wa bilwasili badali fasila ta'atufa. Wábìlì wásílì bádàlì fásílì. A lè lọ wọ́n ní ìjẹ́ kò ti tán lé Sambo báyìí. Ta ni ó ní áraka bíi tiẹ̀? Ta ni ó yọ tí ó jọ tiẹ̀? Bílì wásílì. Ọlọ́run wá ní lọ́dọ̀ yìí ló ti jìnnà wọ́sílù máa fa ẹni tí ó tún jọ tí ó tún ju tiẹ̀ ń lọ máa fa yọ nínú ẹ̀jẹ̀ rẹ̀ náà ni. Bádàlì fọ́sílì. Àlìwọ́sílù bádàlì fọ́sílì lẹ́yìn bàbá lọ tá a ti rò pa àlérí mọ́ Ọlọ́run ní kó padà. Fọ́sílà ta'atufa wa bilwasili badali fọ́sílà ta'atufa. Àsọ́lọ̀ tó gba fìlà Màkáwíà tó gbà nínú ilé Sambo ìyẹn bàbá wa sáàsì ìlú àlè tó gbà àsọfẹ́ fún wa ládé ni ta'atufa. Òdìye ó wá gbà ánú dé ó wá fún wa ládé pààrọ̀ fìlà tó gbà tó ó dọwọ́ Ọlọ́run. Dọwọ́ Ọlọ́run. Ọba tí kọ́ ni màá ṣe ló ti kọ́ ni màá ṣe. Ọba tí ń kọ́ ni màá ṣe ló ti kọ́ yín máa ṣe yìí. Bàbá wa ṣe Adam. Bàbá wa ṣe Adam. Ali. Bàbá wa ṣe Adam Ali Ṣáàdàlì Sambo. Zambo. Ẹ ní tẹ̀sọ̀ ayé níbi tó ti léwu. Tẹ̀sọ̀ ayé níbi tó ti léwu. Ẹ ní tẹ̀sọ̀ àgbà níbi tó ti léwu. Ní tẹ̀sọ̀ àgbà níbi tó ti léwu. Bẹ́ẹ̀ bá tẹ aṣọ àwọn àgbà mọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá tẹ̀sọ̀ àwọn àgbà mọ́lẹ̀. Ibi ẹ ti tẹ̀ tí wọ́n ti gbé yín sókè lẹ́ẹ̀ ti tẹ̀. Ibi tẹ́ ẹ ti tẹ̀ náà ti gbé yín sókè lẹ́ẹ̀ ti tẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀ wá fẹsẹ̀ lé aṣọ àwọn àgbà mi báyìí wọn ni ìrọ̀ ká lọ. Ọba wa débẹ̀ tí wọ́n bá ní kí wọ́n wá ṣe lọ́jọ́ rí ẹ̀ kéré. Àwọn ìlọ́wọ́ ni irọ́ òun kọ́ ló wá. Wọ́n wà forin sí òun náà lẹ́nu pé èmi nìkan kí mo wá o Ọlọ́run àtànábì ló ń bẹ lẹ́yìn ní èmi nìkan kí mo wá o. Akramakumullahu al-karim. Bẹ́ẹ̀ bá tẹ̀sọ̀ àgbà. Bẹ́ẹ̀ bá tẹ̀sọ̀ àgbà. Ọlọ́run ó jẹ́ tẹ níbi ta'atufa. Àmín. Tí wọ́n ti ní ọmọ wa ni. Ẹ má fi nǹkan kan sí o àwò mọ́júlẹ̀kùn wẹyẹ ẹjúlẹ̀ ẹfẹ́ sí mú ni ẹjúlẹ̀ ó ní símbọ̀ lára wọ́n ní símbọ̀ ẹ̀rí ránkẹ́ ni ẹjọ́ ló wá dé irọ́ òun kọ̀ àwa tá a gbé wá yìí làwa la ṣe ẹ jẹ́ fọ̀rọ̀ yóò kú pamọ́ ẹ sọ pé bí nílé yín. Ẹ sọ pé yàrá yín nílé yín. Ilé bàbá yín nílé tèmi náà. Ilé bàbá yín nílé ti bàbá Maulana al-Mubarak náà. Kọ́dà ń gbà tọrọ kan ṣẹlẹ̀ tí mo sọ̀rọ̀ kan wàá bínú sáfà náà ìyá wa nínú ilé wa ní kí wọ́n pè mí wá ṣe rántí ìyá fún bẹ̀ wọ́n wà ní wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní tẹ́ bá ti gbá máìkì wọ́n lẹ́yìn kọ́lẹ̀ ń darí ara yín mà mo kúnlẹ̀ pẹ̀lú eku méjèèjì lọ́hùn wọ́n pè mí ní pèpè ẹ lọ pé ọmọ wa wá ọmọ tí wọ́n ti fi mí ṣe ń jọ́ náà lọ́hùn inú rẹ̀ yín náà tún wá dá padà yìí
èmi náà ti padà sílé ẹ sì gbọ́dọ̀ kọrin fún mi tí bá dé ẹ lóní kí ni ìsànsáàmà tún dé ẹ lé mi tẹ́lẹ̀ náà débi tí ń lọ so kéde pé lé mi ó di lọ náà làkàdíjà àkún làkàdíjà àkún ìlàfi wàdùhà salatul fati amakuli wàláhùn mẹ́ta síwájú kẹlmatu shahada méjìlá bàbá wa sheikhu ali Sambo àwọn ni wọ́n ní.